kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè ìbàrẹ̀ olódùmarè o tó lẹ́yìn olódùmarè kọ̀ṣẹ́ lómi olódùmarè náà lọ́ba tó tún kú o àmọ́ olódùmarè ọba gbélé ayé láwọn kan lọ́wọ́ o ó ní kí wọ́n máa na àwọn aláìgbọràn nípa tiẹ̀ mojúbà yín o ẹ̀yin ìyá mi o ẹ̀yin abiyamọ tí ń pọnmọ tẹ̀sẹ̀ mọ ìwọ́lẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo sì júbà tẹ́ gbé mi àdìtú ọ̀rọ̀ olódùmarè pọ̀n gbogbo ẹ̀yin ẹgbẹ́ aláràgbó mo kí gbogbo yín o ẹ̀yin ọlọ́bàtálá ọba táṣà ọba takuntakun lóde ìrànjé mo kí gbogbo yín pátápátá ẹ̀yin ògbóni ayé o mo kí gbogbo yín o ẹ̀kú Bẹ́lẹ́dùwà ti pé orí onífá o ọlọ́ṣun ọ̀rúnmìlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin babaláwo jákèjádò gbogbo àgbáyé pátápátá mo kí yín o ẹ̀kú Bẹ́lẹ́dùwà ti pé orí àníwá yín tì láṣẹ Èdùmàrè ẹ̀yin mo tara ṣàṣà èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè náà ni o ẹyẹ méjì tí ẹ já ṣá ẹni tó lódùmarè ọba tó wà lẹ́yìn ẹ̀ gbágbágbá bíi ké igi tó lódùmarè ọba gbìn tí ò ṣèyàn kankan àbẹ́dà alàyè kan tí ń bẹ lórí ilẹ̀ tó lè fà mí tu ẹ̀yin ẹ̀ ń bá ní kémi ó kú onítọ̀hún àṣìbá wọn kú bá já ṣe kú tó ń tògbóró èèyàn tó bá ní kémi àdìtú ọ̀rọ̀ olódùmarè ọ wọlẹ̀ onítọ̀hún àṣìtètè kánjú bá wọn wọlẹ̀ bágùntàn ṣe wọlẹ̀ tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrin tó máa ráyé ń pè lálápòkà kò ní kánjú gbẹ̀yìn lólùfẹ́ mi bíi kàlòkàlò àmọ́ gbogbo ẹ̀yin ọ̀tá èmi àdìtú ọ̀rọ̀ olódùmarè ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòrin tó máa ráyé ń pè lálápòkà àṣìkánjú gbẹ̀yìn mi bíi kàlòkàlò gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o ọkọ̀ tí wọ́n ṣe ọmọ ìwò mọ́ ní gúnlẹ̀ síta ọ̀dọ̀ yín ní bá wọn pòfo sì ní bá wọn ròfo nílé ayé tó orílẹ̀-èdè Nàìjíríà náà ńlá wà báyìí o a ṣì wà lápá Ìpókíà local government kí n wá kúrò ní Ìpókíà níbi tí local government wà torí ibi tí secretariat wọn wà ń bẹ nínú ìlú Ìpókíà àmọ́ nínú ìlú Ìpókíà kọ́ mo fẹ́ ṣètò lé lórí báyìí mo wá padà báyìí sẹ́yìn mo wá sí apá Ìdíròkò ìlú tí wọ́n ń pè ní Ìkọ́ọ̀lájé Ìdíròkò tó ẹ̀yin aláṣẹ wa ní Ògùn state gbogbo ẹ̀yin aṣojú wa ẹ̀yin representative lọ́tún lósì mo lọ sọ́dọ̀ yín ṣíàmánù bàbá mi o alága Ìpókíà local government ẹ jẹ́ ń lọ sọ́dọ̀ àwọn kánsẹ́lọ̀ lóríṣiríṣi àwọn kan tó ń bẹ tó jẹ́ pé àwọn gangan ni wọ́n tún ń di agbègbè mú ọ̀dọ̀ yín mo fẹ́ lọ lórí ọ̀rọ̀ Ìdíròkò ní o Ìdíròkò bọ́dà ẹ jẹ́ ń kọ́kọ́ lọ lórí ọ̀rọ̀ náà bó lọ̀rọ̀ náà ṣe ń jẹ́ tí náà ń dápá kan tí ó sì dápá kejì torí gbà tèmi wọlé sórílẹ̀-èdè Nàìjíríà tí mo wọnú Ìdíròkò mo rí pé àwọn ìjọba gbìyànjú wọ́n try o torí ẹ má jẹ́ ń tàn yín bẹ́ẹ̀ bá wọ̀ Ìdíròkò lálẹ́ agídí ńlẹ́ fi ríbi tí ò ní street light àwọn street light tí wọ́n sì ń lò sólà ni bó bá ti dalẹ́ a sì tanra ẹ̀ àwọn street light ọ̀hún tiẹ̀ máa ń ṣe nǹkan kan tí máa ń fọ́ ní ìsẹ́mi àdìtú ọ̀rọ̀ olódùmarè yọ tán yòó báyìí tọba yá a sì tún dìímú ara ẹ̀ àfi bí iná mọ́tò bí ọba tún ti tó ṣẹ́jú kan a sì tún tán yòó gbogbo ilé a sì mọ́lẹ̀ lọ kérékété bẹ́ẹ̀ bá wọlé láti Benin Republic bẹ́ẹ̀ bá ti ń jáde sí Nàìjíríà èèyàn oníbọ́dà rí street light ọ̀hún tó lọ títí tó gbáwájú ààfin ọba kọjá títí tó fi débi tí wọ́n ń pè ní Ìyànà Àgọ́ títí tó fi lọ títí tá a fi dé Àjẹgúnlẹ̀ pátápátá àti jù bẹ́ẹ̀ lọ street light ọ̀hún ṣiṣẹ́ dáadáa kẹwàá kò ń bẹ̀ kẹwàá wọlé sí gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú tí ń bẹ nínú ìlú Ìdíròkò bọ́dà bá oríṣiríṣi street light mo fẹ́ lè sọ pé ilé kan street light kan ni àmọ́ ẹ má jẹ́ ń tàn yín eléyìí ò tí ì tó àwọn nǹkan kan ń bẹ àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ tó jẹ́ pé apá kan níná apá kan ò níná ni èyí ò níná ìjọba ni mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí bẹ́ẹ̀ bá wo inú Ìdíròkò
gbogbo ẹ̀gbẹ́gbẹ́ títì iná wọn ń ṣiṣẹ́. Àmọ́ bẹ́ẹ̀ bá ti yà sí tẹ̀yà wọlé tẹ̀yà sí apá ibi tí wọ́n ń pè ní etí kòtò, kódà wọ́n ti níná gbẹ̀yìn ó ti lé lọ́dún 5, kódà ó ń lọ ọdún 10 ni tí wọ́n ti níná gbẹ̀yìn níbi tí wọ́n ń pè létí kòtò. Ṣé ẹ gbàgbé pé bẹ́ẹ̀ ni bàbá wa ti jáde wá? Bàbá wa kábíyèsí o, kábíyèsí o, àfiyèsí ọba Jọ́ọ̀nù Ọlákúnlé Òjó Oníkọ̀ ti Ìkọ́. Apá ibi tí wọ́n ti jáde wá nù ni apá ibi tí wọ́n ń pè ní Ìkọ́ Lájé Ìdí Ìrókò. Wọn ò níná di bí mo ti ń sọ̀rọ̀ yìí, ó sì ti pẹ́ tó jẹ́ pé wọn ò ti níná. Kò sì yóò rí bẹ́ẹ̀, apá kan níná nídìí ìrókò, apá kan ò níná. Ṣé PHCN ní ká challenge ni àwọn tá à ń pè ní NEPA nígbà kan? Sáwọn la fẹ́ challenge ni àbáwọn tí ń ṣèjọba wa? Àwọn tí ń ṣèjọba wa ti gbìyànjú o, kódà wọ́n gbìyànjú fún dí ìrókò. Àmọ́ n tá à ń pè ní iná ìjọba ṣe pàtàkì o. Nígbà tí mo wá tọpinpin tí mo ṣèwádìí, mo rí wípé ó dàbí pé wọ́n náà jí nǹkan yọ nínú transformer, wọ́n sì tẹpinpin ẹ̀. Kódà n tó bá fẹ́ ṣẹlẹ̀ a fẹ́ mọ̀. Ṣé ẹ mọ̀ èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè? Awíkóńkó kọ́ lọ́rọ̀ ó gbọ́ là wá. Bọ́lọ́rọ̀ bá gbọ́ ẹ dákun kí ni baba ńlá kú bàbá ọlọ́rọ̀ ó ṣe? Bóun náà ṣe lè jí nǹkan yọ nínú transformer. N tí máa ń pín náà kiri ni wọ́n ń pè ní transformer. Bóun náà ṣe lè jí nǹkan yọ ńbẹ̀? NEPA àbí PHCN ni? Bóun ló ṣe ṣẹlẹ̀? Ọwọ́ yín ló ti yẹ kábíyèrè, ẹ má jẹ́ tàn yín. Ẹni tí ò mọ nǹkan kan paṣẹ náà o kò lè mọ bí nǹkan ṣe sọnù nínú transformer. Bọ́ bá sì padà wá sọnù bẹ́ẹ̀, ọ̀yin ló yẹ kẹ́ ẹ fọn ìpè síta pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀. Lóòótọ́ ẹlòmíì lè wá láti ẹ̀yìn odi o, wọ́n lè wá láti ibì kan kí wọ́n lọ bẹ̀ tí wọ́n bá mọ̀ ń pa ẹ̀ ni. Kì í ṣọmọ ìlú ló ṣe é. Bọ́ bá wá ti ẹ̀jọ́ mọ̀ ìlú, kì í ṣọmọ etí kòtò, kì í ṣọmọ etí kòtò ló ṣe é. Bọ́ bá wá rí bẹ́ẹ̀, wọ́n náwó iyebíye ni wọ́n ní kí wọ́n dá. Wọ́n ti ní kí wọ́n dáwó kan gbà kan tó ti pẹ́ tó jẹ́ pé mi gan dá ń bẹ̀. Torí gbà náà mo ní stúdíò sí apá ibi tá à ń sọ yìí nígbà náà, ká tó kó stúdíò wa lọ sí Ghana. Bọ́ bá wá rí bẹ́ẹ̀, ẹ dákun, sọmọ ìlú ló yẹ kó dáwó, sáré etí kòtò ló yẹ kó tún dáwó. Torí gbówó tá a dá ń gbà kan, àmọ́ nǹkan kan tá a fi ṣe o. Ẹ dákun, ṣé nǹkan ni wọ́n tún jíyọ àbí nǹkan míì? Ẹ̀yin PHCN, ọ̀yá ẹ̀ bá tètè wá nǹkan kan ṣe sí i. Torí àwa ó máa fọn ìpè náà síta lásìkò yìí. Láti ìsìn lọ náà ni o, èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, èmi a máa wí àwí ìyanu, wọn ò sì ní dákẹ́ lórí ẹ̀, wọn ò sì pín kiri. Ẹ dákun, gbogbo ẹ̀yin tí bá ń wètò mi yìí, ẹ bá mi share ẹ̀, ẹ sì bá mi subscribe sí YouTube channel mi. Iná gbọ́dọ̀ dé etí kòtò ibi tí bàbá wa His Royal Majesty bàbá Jọ́ọ̀nù Ọlákúnlé Òjó JP, àdúgbò tí bàbá ti jáde wá nù. Bẹ́ẹ̀ ni àwọn gangan ló ní Ìkọ́ Lájé. Ọmọ afẹ́ṣẹ̀ wú gbòǹgbò ọ̀nà, ọ̀dájú ni wọ́n o. Ẹ má jẹ́ ń lọ ju ibi tí mo sọ ń lọ. N ò tó bẹ́ẹ̀ láti poríkì bàbá àbí kí n máa poríkì wọn ní apá etí kòtò. Torí àwọn kan ìdí ìrókò kan ni. Èwá ṣerú wọn ló yẹ kó mọ̀ níná. Bẹ́ẹ̀ bá débẹ̀ lálẹ́, blackout ní bí àṣà àwọn eléèbó, kò síná o. Ẹ dákun, iná ṣólà kọ́ ni wọ́n fi máa ríran nú ilé. Iná ṣe pàtàkì nínú ayé ọmọ ẹ̀dá. Ìmọ́lẹ̀ ṣe pàtàkì. Ẹ dákun, ẹ̀yin tọ́rọ̀ yìí kàn, ẹ wá nǹkan ṣe sí i. Torí àwé ìyanu, èmi ò ní dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Kí là ń ṣe lórí ọ̀rọ̀ iná etí kòtò? Wọn ò níná rárá, ó sì ti pẹ́. Wọ́n gbọ́dọ̀ restore náà wọn padà bí àṣà àwọn eléèbó. Restoration ni wọ́n nílò kí wọ́n wá nǹkan kan ṣe sí i. Mo sì mọ̀ pé báwọn PHCN bá tẹ̀ dáadáa, ìjọba ó bá wọn dá sí i. Aláwọn tó jẹ́ pé wọ́n dá nínú àwọn ìjọba wa, chairman wa nípò kí a local government, àtàwọn tó jẹ́ councillor, àtàwọn oríṣiríṣi èèyàn ńláńlá bọ̀rọ̀ kíní pọ̀, wọ́n ń bẹ nínú ìdí ìrókò.
kódà àwọn tó jẹ́ pé wọ́n ti ṣèjọba rí gan tí wọ́n ti jẹ́ ọ̀nàrẹ́bù kódà wọ́n tún sì lè padà dá sí i. Kìí ṣe dandan kéèyàn wà níjọba ni ló lè ran ìlú lọ́wọ́. Àwọn kan ń bẹ tí wọ́n padà wá dákọ nínú ètò míì lórí ọ̀rọ̀ yìí, àmọ́ mo ṣe àfẹlẹ́ síta ni. Ẹ tètè ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí i. Iná etí kòtò gbọ́dọ̀ dé. Bẹ́ẹ̀ ni o, mo sì wá ń fàsìkò yìí mo fi ń rọ àwọn ìjọba wa kí wọ́n wá nǹkan ṣe sọ̀rọ̀ bọ́dà wa. Bọ́dà yìí gangan ná ń dowó fún orílẹ̀-èdè Nàìjíríà o, ó ń dowó fún wọn gan. Ẹ̀yin tẹ́ ń bẹ ìjọba ẹ bá wá nǹkan ṣe sí i. Àwọn kábíyèsí wa ti sọ̀rọ̀ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ bọ́dà yìí. Ìyá wa gangan, ìyá wa olórí láàfin bàbá wa His Royal Majesty Ọba John Ọlákúnlé Òjó JP, ìyá wa gan ti sọ̀rọ̀ lórí ẹ̀. So wọ́n ti bá wa bẹ̀jọba o. Ẹ dákun ẹ̀yin ìjọba, ẹ rántí ìlú Kọ́làjé Ìdíròkò, bọ́dà àkọ́kọ́ nù. Ẹ dákun ẹ jẹ́ kí nǹkan máa wọlé kó máa jáde bíi ti tẹ́lẹ̀. Kò sí iléeṣẹ́ kankan ní Ìrókò, kò sọ́nà àtijẹ àti mu fáwọn ọ̀dọ́. Ẹ dákun o, bàbá Jàgàbánù President Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n fẹ́ dìbò, gbogbo ìlú yìí tá à ń sọ̀rọ̀ yìí gbogbo wọn ni wọ́n fara ṣe pátápátá. Ibi tí wọ́n bá sì ti wà lẹ́yìn ẹ̀, ànàgó òkèrè níye ẹ mọ́ jẹ́ jàn yín. Ẹ̀yin ẹni táwọn ànàgó bá ti wà, gbogbo nǹkan ni wọ́n fi máa ń ṣe. Ìlú tó jẹ́ pé nígbà mo débẹ̀ ni mo mọ̀ pé ilé kan òòṣà kan ni. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́nu ìlú tá a gbọ́dọ̀ dákọ, àmọ́ wọn yìí gbéraga lánàgó, wọn yìí sọ báwọn bá ṣe jẹ́, wọn yìí sì sọ bí wọ́n bá ṣe tó. Ní tí mo mọ̀ mọ́ wọn nu. Àmọ́ ẹ dákun ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ẹ bá wa rántí ìlú yìí, ìlú Kọ́làjé Ìdíròkò bọ́dà, ìlú tó láṣìnú lórílẹ̀-èdè Nàìjíríà lápá ibi tá a fi lè wọlé sí Benin Republic ní gọ́lọ̀. Ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí o. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àní wá yín tí o. Olódùmarè ọba ò ní dá orílẹ̀-èdè Nàìjíríà rú, kò sì ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Tó bàbá o, ẹ wá nǹkan ṣe sí i. Tó ẹ dákun ṣe mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọ̀rọ̀ campaign àti ìbò yóò tún wáyé. Gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ fẹ́ lọ, ẹ̀yin náà lè ṣèrànlọ́wọ́ lórí ọ̀rọ̀ náà tí mò ń sọ lórí ọ̀rọ̀ etí kòtò. Etí kòtò wọn ò kéré níye o, wọ́n pọ̀ gan, èèyàn ńlá sì ni wọ́n. Ibẹ̀ lẹ ti rí àwọn àgbà ògbóǹtarìgì eléégún, ibẹ̀ láti rí àwọn àgbà ògbóǹtarìgì olóòṣà, ibẹ̀ láti rí àwọn àgbà ògbóǹtarìgì àwọn tí wọ́n máa ń sọ pé àìwò ṣé orò ni. Ibẹ̀ náà láti rí wọn. Wọ́n pọ̀ ń bẹ́ bìbà, wọ́n sì ń dáàbò bòlú ni. Ìlú sì ń rójú ń ráyè, ó ń túbọ̀ ń túṣẹ́. Kò sí nǹkan ìbàjẹ́ nílùú Ìdíròkò. Arálẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí ni wọ́n, tó sì jẹ́ wípé wọ́n ń finú kan ṣe, wọ́n ń fọkàn kan ṣe pẹ̀lú Yorùbá káàrọ̀ àjíbí. Tó èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè, mo ń lọ mo tún ń padà bọ̀. Ẹ ń bá ní ń lọ kí n má bọ̀, wọ́n wà dé, wọn ò ní dé bá onítọ̀hún láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ ọ̀dàlẹ̀, iná làá padà wá tẹ̀lé rẹ̀ lérí. Ẹ kú kalẹ̀ o.